ẹ kú dídí àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí tó bá fẹ́ dàbí everybody o gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ kọ́kọ́ wo fọ́nrán yìí náà. Aláàfin gbúdọ̀ gbàṣẹ lọ́wọ́ Emir Ìlọrin kó tó di pé Aláàfin ó lọ sí ìlú Jẹ́bà àti ìlú Ṣàwó. Tóòtọ́ wọ́n ti ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ bàbá wa Ọlọ́fà o tí àwọn ìránṣẹ́ Emir Ògbìn kí wá ní ti Ṣàwó àti Jẹ́bà ṣe wá jẹ́ if not for division and disturbing in our midst ṣé káwọn ilé ilé sọ̀rọ̀ rárá ni imagine. wọn Fúlàní mi ilé òjà sọ pé ẹ kọrí ìlú yín ẹ̀yin Yíbò ẹ kọrí ìlú yín torí pé àṣìjọ ń jẹ́ Nàìjíríà ni. ṣé ǹjẹ́ ó pọn dandan kí Aláàfin lọ sí ìlú Jẹ́bà àti ìlú Ṣàwó láti kọ́kọ́ gbàṣẹ? ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. dó àwọn èèyàn kan lè ti mẹ́nubà kó jẹ́ pé àwọn náà ti rí bẹ́ẹ̀ mi náà ṣe rí ọ̀rọ̀ yìí ìbéèrè kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ olóòtítọ́ loyalist sí Emir àti ìlú Ìlọrin wípé kí ló dé tí wọ́n ṣe ń bínú sí Aláàfin Ọ̀yọ́, kí ló dé tí àrífín fi wá láti ọ̀dọ̀ wọn sí Aláàfin Ọ̀yọ́. ṣebí ṣáájú Aláàfin Ọ̀yọ́ ti ṣe àbẹ̀wò sí Emir àti ìlú Ìlọrin tẹ́lẹ̀, kódà wọ́n tẹ̀ fún wọn nípa ti àbẹ̀wò tí wọ́n ṣe nígbà kan. fọ́nrán yẹn òun lẹ̀ ń wòye, àwòrán rẹ̀ òun lẹ̀ ń wòye. ó wá tún yà mí lẹ́nu pé àwọn èèyàn kan tún jáde wípé wọ́n ní Aláàfin Ọ̀yọ́ gbọ́dọ̀ gba àṣẹ lọ́wọ́ Emir àti ìlú Ìlọrin kí wọ́n tó wá ṣe àbẹ̀wò sí àwọn ọba aládé ní ìpínlẹ̀ Kwara àbí ní ìlú Ìlọrin. ẹ má gbàgbé ohun tó bí àwọn nǹkan wọ̀nyí wá òun ni nígbà tí Aláàfin Ọ̀yọ́ ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak. bẹ́ẹ̀ náà ni wọ́n ṣàbẹ̀wò sí ọba ti ìlú Jẹ́bà. níbẹ̀ ni wọ́n ti yànnàná àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ pé Ọ̀yọ́ náà Jẹ́bà àwọn náà wà papọ̀. níbi tí ọ̀rọ̀ wa dídò yìí lẹ́yìn àbẹ̀wò yẹn, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn ọ̀dọ́ ìlú yẹn jáde wípé a kì í ṣòṣà lódò kí làbẹ̀làbẹ̀ má mọ̀. I stand to be corrected ọ̀rọ̀ tó wà lẹ́yìn wípé next time tí Aláàfin Ọ̀yọ́ bá máa wá sí ìlú Ìlọrin àbí ìpínlẹ̀ Kwara wọ́n gbọ́dọ̀ gba àṣẹ permission lọ́wọ́ Emir àti ìlú Ìlọrin. ọ̀rọ̀ yìí mi ò fẹ́ pẹ̀kẹ́ lò púpọ̀ ṣùgbọ́n mo fẹ́ ka àwọn kankan sí etí ìgbọ̀n yín kẹ́yìn náà lè bá mi fi ojú ṣùnùkùn wò. ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá Ilé Ifẹ̀. wọ́n ní tọmọdé ò bá bá tàn á bá àrọ́bá dẹ̀rẹ́ bàbá ìtàn ni. bóyá nǹkan míì tó wà nínú ọ̀rọ̀ yìí ni o kó tó di wípé Aláàfin Ọ̀yọ́ ọba Hakeem Abímbọ́lá Ọ̀wádé dé ipò yìí àbí nǹkan kan ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó ṣeéṣe kó má hàn sí gbogbo àwa ọmọ ilẹ̀ Yorùbá. kì í ṣe wípé ọ̀rọ̀ yẹn gangan bí kò ṣe pé kí ìmọ́lẹ̀ kó wà lórí ọ̀rọ̀ yẹn ká má bàa máa tún máa fàágùn kó má di wípé ọ̀rọ̀ táwọn aráabí yìí sọ o Aláàfin Ọ̀yọ́ kí wọ́n máa gba àṣẹ lọ́wọ́ ẹnìkan kí wọ́n tó yọjú sí àwọn ọmọ Yorùbá ní ìpínlẹ̀ Kwara àbí ní ìlú Ìlọrin. ẹ jẹ́ n kára ìtọ̀pọ̀ yẹn fún yín kẹ́yìn náà lè understand ibi tí ọ̀rọ̀ yìí ti ń bọ̀. bí wọ́n ṣe fi sí wọ́n ní gbàm ó tún rúgbó bọ̀ kó má bàa di ariwo kó má bàa fa ariwo ni mo ṣe fẹ́ mẹ́nubà torí pé ọ̀pọ̀ àwọn èèyàn kan sì ń jẹ lẹ́nu kódà àwọn ọ̀dọ́ yìí wọ́n sì ń sọ pé iṣẹ́ wọn gbọ́dọ̀ ṣerú ẹ̀ mọ́ pé Aláàfin Ọ̀yọ́ gbọ́dọ̀ wá sí ìpínlẹ̀ Kwara bí ìlú Ìlọrin without àṣẹ Emir ti ìlú Ìlọrin. ẹ jẹ́ n kà fún yín breaking news bó ṣe jáde. Ìlọrin Emirate Youth Development Association notes Aláàfin of Ọ̀yọ́ insists Emir of Ìlọrin must be informed before any visit to Jẹ́bà. wọ́n ní Aláàfin Ọ̀yọ́ gbọ́dọ̀ máa fi tó Emir àti ìlú Ìlọrin létí kí wọ́n tó ṣàbẹ̀wò sí ibikíbi ọbakọ́ba ní ìlú Ìlọrin. The Ìlọrin Emirate Youth Development Association has strongly criticized the recent visit of the Aláàfin Ọ̀yọ́ to communities within Ìlọrin Emirate, describing it as a clear violation of established traditional protocol. Traditional protocols.
ó dà pé ìlànà yẹn ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi ń tẹnu mọ́ wípé violation of established tradition protocols. The group specifically pointed to the Alaafin's visit to Shao and Jeba, Imoro local government area, alleging that it was carried out without prior notification or approval from the Emir of Ilorin. In a statement signed by its national president Alhaji Mohammed Usman Jagumo and national publicity secretary Alhaji Abdullahi Abdulfatai Oloyin, which was obtained by Kwara Eaglet NG, stated that the IEYDA condemned what it is called a disregard for the authority of the Emir of Ilorin, who also served as chairman of the Kwara State Council of Emirs, Obas and Chiefs. Náà pé ibi tí ọ̀rọ̀ Akínsọ́sà lódò kí làbẹ́ máa mọ̀ sí ọ̀dà pé ibẹ̀ ni wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yẹn gún sí o. The association stressed that long-standing customs require proper consultation before any traditional rulers visit another domain, warning that such action could provoke unnecessary tension in cultural sensitive communities. While calling for calm, IEYDA urged the Kwara State government and the Oyo State government and security agency to intervene and prevent any escalations. The group emphasized the importance of mutual respect among traditional institutions and called on the Alaafin to exercise caution in future engagement, reaffirming its commitment to peace, unity, and stability across the Ilorin Emirates. Ṣẹgbọ́n ọ̀rọ̀ yẹn, àwọn ọ̀dọ́ ti ìlú Ìlọrin yẹn ni wọ́n sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀, wípé Aláàfin ò yẹ kí wọ́n ṣe àbẹ̀wò sí ìlú kankan láì jẹ́ kí Emir àti ìlú Ìlọrin kó mọ̀. Nǹkan àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí pé wọ́n sọ pé established traditional protocol. Definitely, I stand to be corrected. Ó ti ń rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tí ọba kan àbí bí Aláàfin ń bá fẹ́ ṣe àbẹ̀wò sí ìlú kankan ní ìpínlẹ̀ Kwara àbí ní ìlú Ìlọrin, Emir àti ìlú Ìlọrin gbọ́dọ̀ mọ̀ sí. Nítorí bí àwọn arábí yìí ṣe ń sọ yìí, wọ́n sọ bí ẹni pé ó dá wọn lójú, àwọn dẹ̀ mọ̀ nǹkan tí àwọn ń sọ, wọ́n dẹ̀ sọ pé ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ ẹsẹ̀ lẹ́nu ẹni. Wọ́n sọ wípé àwọn ń sọ eléyìí láti fi caution Aláàfin nítorí ìgbésẹ̀ ọjọ́ iwájú. Wọ́n tó wá ní kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ìjọba ìpínlẹ̀ Kwara kí wọ́n dá sí ọ̀rọ̀ náà. Ẹ̀yin ọmọ kóòtù òjìrè, ẹ̀yin ọmọ ilẹ̀ kóòtù òjìrè. Ṣé a máa sọ wípé Aláàfin Ọ̀yọ́ wọ́n tàpá sí established protocol yẹn ni? Àbí ká sọ wípé wọn ò jẹ́ kí wọ́n mọ̀ débẹ̀, àbí a máa sọ pé Aláàfin Ọ̀yọ́ fúnra lára wọn ò mọ̀? I stand to be corrected. Nítorí the way tí àwọn arábí yìí ṣe ń sọ, wọ́n ń sọ bí ẹni wípé Aláàfin Ọ̀yọ́ wọ́n mọ the right thing láti ṣe náà, kí ló dé tí wọ́n ṣe wá ń fa nǹkan kan kọjá. Wọ́n sọ bí pé ẹni tó bá fẹ́ lọ kí president àbí ẹni representative láti ìlú kan tó bá fẹ́ wá sí orílẹ̀-èdè Nàìjíríà, ó gbọ́dọ̀ inform àwọn tó yẹ kó inform kó tó wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Nǹkan táwọn ọ̀dọ́ yìí ń try láti ṣe nìyẹn, wọ́n ń gbé Emir àwọn gẹ̀gẹ̀gẹ̀. Bọ́n mo sọ di mímọ̀ fún yín lẹ́ẹ̀kan wípé ṣe rí ìgbà tí Aláàfin Ọ̀yọ́ kọ́kọ́ lọ ṣe àbẹ̀wò sí Emir àti ìlú Ìlọrin, picture yẹn tí mo fi hàn yìí. Ṣé ká sọ pé ibi picture yẹn ni Aláàfin ti assume pé yes, àwọn lè ṣe àbẹ̀wò sí àwọn èèyàn wọn, àwọn lè ṣe àbẹ̀wò sí àwọn ọba ní ìpínlẹ̀ Kwara? Ọ̀rọ̀ yìí kó má bàa fariwo, màá ní pé ẹ jẹ́ kó dá ìdáhùn. Ẹ̀yin ọ̀dọ́, ẹ ti fi èròǹgbà yín hàn, you have expressed yourself, then let it be. Ẹ jẹ́ ká wo nǹkan tó máa tẹ̀lé. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ kan ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Aláàfin ni, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbé tì sí apá kan for the sake of progress in Yorùbá land àti àwọn èèyàn tí wọ́n wà ní ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara tí wọ́n jẹ́ ọmọ Yorùbá. But this same issue kó má bàa fẹjú kẹ̀kẹ́. Èmi mọ̀ wípé àwọn èèyàn á ti sin Aláàfin Ọ̀yọ́ nígbẹ́rẹ́ ìpàkọ́, and then ohun tó mú wọn kọ́ má jáde láti wá fi èsì sí ọ̀rọ̀ náà, definitely àwọn náà ní point tí wọ́n dìmọ̀ lórí ọ̀rọ̀ náà. So àwọn kankan lè wà tó ṣókùnkùn sí àwọn èèyàn tó jẹ́ pé
a ní láti mọ ìmọ́lẹ̀ lé lórí. Mo mọ̀ pé àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan wọ́n ti ń jáde wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí, but tẹ́ bá máa ṣe ẹ má jẹ́ kó mú ariwo dání, ẹ má jẹ́ kó tàn. Àwọn yẹn wọ́n sọ tí wọ́n ní abala máa kó dànù àkínkọ́lá bá dànù. Àwọn yẹn wọ́n fi èròǹgbà wọn hàn bínú àwọn ò ṣe dùn sí irúfẹ́ ìgbésẹ̀ tí Aláàfin Ọ̀yọ́ gbé wá sí ọ̀dọ̀ wọn láì jẹ́ kí Emir ìlú Ìlọrin mọ̀ sí. Ẹ má gbàgbé o pé olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ náà ṣe àbẹ̀wò sí ìlú Kogi, wọ́n dẹ̀ nínú àkọsílẹ̀ wọ́n fi apá kan dé ìpínlẹ̀ Kwara bó tilẹ̀ jẹ́ pé wọ́n go deep into it. But now wọ́n ní ohun tó bá ìka tó bá tọ́ símọ́ la fi ń romú. Ṣé a máa sọ wípé Aláàfin Ọ̀yọ́ ò kàn sí àwọn èèyàn tó yẹ kọ́kọ́ sí kan tó gbérúfẹ́ ìgbésẹ̀ yẹn ni? I stand to be corrected nítorí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí ó gba ìfura, nítorí nǹkan tí wọ́n mẹ́nubà yìí ó gba ká fi àkíyèsí sí. And then also please ẹ̀yin ọ̀dọ́ yìí ẹ jẹ́ kí ó lọ bẹ́ẹ̀ for the sake of unity, you said it, stability àti àwọn nǹkan kan àti àlàáfíà nílẹ̀ kóòtù jẹ́ ẹjọ́ ẹ jẹ́ kó lọ. Àwọn èèyàn kan sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí tí màá fẹ́ jẹ́ kẹfẹ́ etí ara yín gbọ́ lórí nǹkan tó wà nílẹ̀ yìí. Àwọn èèyàn kan rí gẹ́gẹ́ bí àbùkù ni wọ́n fi kan Aláàfin Ọ̀yọ́, àwọn èèyàn kan rí gẹ́gẹ́ bí àrífín. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody, ẹ jẹ́ ká dọ́dọ̀ àwọn ará bíi, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ẹni yìí sọ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn gangan. Aláàfin gbúdọ̀ gbàṣẹ lọ́wọ́ Emir Ìlọrin kó tó di pé Aláàfin ó lọ sí ìlú Jẹ́bà àti ìlú Ṣàwó. àìsí ń bẹ̀ láì bá wọn dá sí báyìí ni Aláàfin Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé ikú bàbá yèyé ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kwara. Lákọ̀ọ́kọ́ wọ́n dé ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak kí wọ́n tó ṣe àbẹ̀wò sí ọba ti ìlú Jẹ́bà. àìsí ń bẹ̀ láì bá wọn dá sí o. Kábíyèsí Ọ̀wọ́adé sọ àwọn kankan ní ààfin kábíyèsí ti ìlú Jẹ́bà. Ẹ wo ilẹ̀kùn o nípa ti ọ̀rọ̀ tí ikú bàbá yèyí sọ níbẹ̀. Aláàfin gbúdọ̀ gbàṣẹ lọ́wọ́ Emir Ìlọrin kó tó di pé Aláàfin ó lọ sí ìlú Jẹ́bà àti ìlú Ṣàwó. Tóòtọ́ ó ṣe lọ sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Kwara ìyẹn Malam Abdulrahman Abdulrazak tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire tó jẹ́ lára Kwara South nípínlẹ̀ Kwara tí wọ́n sì jọyìn Aláàfin tán parapọ̀ láti lọ bá gómìnà. Tálàfin sì àtibẹ̀ Tálàfin sì lọ sí ìlú Ṣàwó àti ìlú Jẹ́bà. Ìlú Jẹ́bà àti ìlú Ṣàwó ìyẹn Moro local government yẹn dádúró ni ìlú sẹ̀ ni wọ́n. Èyí ni àwọn ọ̀rọ̀ tó jáde láti ẹnu àwọn chairman àti àwọn olórí Ìlọrin Emirate pé Aláàfin gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ Emir Ìlọrin kó tó di pé Aláàfin ó lọ sí ìlú Jẹ́bà àti ìlú Ṣàwó. Ṣé ǹjẹ́ ó pọn dandan kí Aláàfin lọ sí ìlú Jẹ́bà àti ìlú Ṣàwó láti kọ́kọ́ gbàṣẹ? Ṣé Aláàfin wá jẹ́ baálẹ̀ ni àbí Aláàfin jẹ́ ọba kékeré ní ilẹ̀ kóòtù òjíire bí? Ṣé ǹjẹ́ ó bójúmu bẹ́ẹ̀? Ǹjẹ́ ó dára bẹ́ẹ̀? Ṣé ìlú Ṣàwó ń bẹ nínú ara Ìlọrin ni àbí ìlú Ṣàwó exist before Ìlọrin àbí Ìlọrin exist before ìlú Ṣàwó? Àbí Jẹ́bà exist before Ìlọrin àbí Ìlọrin exist before Jẹ́bà? Ìtàn fi yé wa pé Ṣàwó gan ti exist tí wọ́n ti dé láti Ọ̀yọ́ lé sí ìlú tí wọ́n ń pè ní Ṣàwó lé ní kó tó di pé Ìlọrin gan jẹ́ Ìlọrin pé Ìlọrin exist gẹ́gẹ́ bí ìwádìí àti ìtàn tá a gbọ́. Ṣé ìjọ pọn dandan kí Aláàfin tiẹ̀ gba àṣẹ lọ́wọ́ Emir Ìlọrin kó tó di pé Aláàfin ó lọ sí ìlú Ṣàwó ní àbí ìlú Jẹ́bà? Kí nìkan tó bá yẹn dé, kí nìkan tó ṣe, kí ló dé tó yẹ pé ẹ wá ń fi ẹnu tẹ́ńbẹ́lú Aláàfin? Sálàfin wájú ọba tó rà káka mẹ́ni méjì àkà Aláàfin sì kejì nínú àwọn ọba ilẹ̀ kóòtù òjíire nílẹ̀ Yorùbá tá ń pẹ́lẹ̀ Yorùbá lápapọ̀ tàbí ilẹ̀ Odùduwà ilẹ̀ Ọbàtálá yìí àkà Aláàfin tàbá Aláàfin kíní àkà Aláàfin lẹ́lẹ́kejì nílẹ̀ yìí. Àwọn afẹ́ni tẹ́ńbẹ́lú Aláàfin tí ò bá tẹ́ lọ́hùn àwọn kan ní kan gbé Aláàfin lọ sí kóòtù tí ò bá wọ̀. Ṣé Aláàfin gbọ́dọ̀ gbàṣẹ kó tó di pé Aláàfin wọ ìlú kankan ilẹ̀ Káàárọ̀ Oòjíire ni? Because ọ̀rọ̀ yẹn ò yá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítẹ̀yìn èèyàn náà bá rí sí ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká rí sí. Ṣé ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ó bójú mi ǹjẹ́ ó múlá káyọ̀ ó mú ọpọlọ dání? Kẹ́ mọ̀ sọ pé Aláàfin gbọ́dọ̀ gbàṣẹ kó tó di pé Aláàfin wọ ìlú Ṣàwó lọ àbí ó wọ ìlú Jẹ́bà lọ. Mọ́sálí park ní kílẹ̀ bá sọ tó ń gbé mi nínú. Imagine kí Aláàfin Ọ̀wọ́adé kí wọ́n kọ́ lọ gba permission lọ́wọ́ Emir Ìlọrin náà kí wọ́n tó lọ sí ọ̀dọ̀ ọba Ṣàwó àti ọba Jẹ́bà. Imagine wọ́n ti ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ bàbá wa Ọlọ́fà o tí àwọn ìránṣẹ́ Emir Ògbìn kí wá ní ti Ṣàwó àti Jẹ́bà ṣe wá jẹ́ if not for division that is striving in our midst ṣe káwọn ilé ilé sọ̀rọ̀ rárá ni. Imagine allegedly a gbọ́ pé Emir Ìlọrin yìí ni wọ́n ń tẹ ọba Jẹ́bà àti ọba Ṣàwó ni wọ́n ń tẹ̀ wọ́n rì nítorí pé àwọn yẹn ní àwọn olè sí ní ọ̀ndà Fúlàní ọmọ Káàárọ̀ Oòjíire ọmọ Yorùbá làwọn ni wọ́n fi gba staff of offices wọn lọ́wọ́ wọn tí wọ́n tó fi di owó tó yẹ kó máa fún wọn lóṣù tí wọ́n dì í mú ẹjọ́ wọn kọ́. Mo wá ní ìbéèrè kan tí wọ́n bèèrè lọ́wọ́ tó ń wò mí. Ìwọ ọmọ ọkọ Ọ̀rànmíyàn ọmọ Ọ̀yọ́ dénúdénú ẹ ṣé tí aburú bá ṣe ọmọ Káàárọ̀ Oòjíire kan tó gbogbo wa pátá ọmọ Káàárọ̀ Oòjíire ni wá ṣé inú ẹ máa dùn sí? Ìwọ ọmọ Káàárọ̀ Oòjíire náà o ṣé tí aburú bá ṣe ọmọ Ọ̀yọ́ kan dénúdénú ẹ tó jọ ọmọ ọkọ Ọ̀rànmíyàn Ọ̀yọ́ ṣé inú ẹ máa dùn sí?
mo tún wá ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fẹ́yìn tẹ́ máa sọ pé bóyá lọ promote ọba àlú ẹ tó bá jẹ́ pé ìran wa ni ẹ wàá mọ̀ pé Ọ̀rànmíyàn gbogbo alájọ ní ìgbà tí Aláàfin bàdẹ̀ ṣe ń sojú Ọ̀rànmíyàn o ọba gbogbo wa ni wọ́n bẹ́ẹ̀ ni kò kí ń ṣọbọ Ọ̀yọ́ nìkan lóòótọ́ ogun ti mí ṣùgbọ́n tá a bá rí ní tó kù díẹ̀ káàtó táwọn bàbá bá ṣe dandan ni ká sọ pẹ̀lú ọmọlúwàbí kí àtúnṣe lè bá a wà èmi ò dẹ̀ ní gbé póòsì kan láti lè dídíkù ọba kankan jáde no bára mi Àkànní ìgbà yẹn á tù wá lára o ẹ bá wa tún ṣe dáadáa ẹ mọ tó yẹ kẹ́ ẹ ṣe bó bá yẹ pé bí ègún kan náà ló wà níbì kan náà ni o àbí awolẹ̀ kan ìpè kan ni o lásìkò yìí kí jíǹsì yẹn kó kúrò nílẹ̀ kí bùkún lọ dáadáa bá yẹ fẹ́ ilé wa ò ní bàjẹ́ ẹ ṣeun. ikú gbé lórí social media láti Ìlọrin ìmọ̀ tí ń dà yín láàmú àárín gbogbo àríwá tẹ́ ń pín yín sí àmúlùmọ́lá ẹ lọ wo stéètì mẹ́fẹ̀ẹ̀fà bí méjì gbígbé wọn sí àárín gbogbo àríwá kọ̀sọ́ wọn di wọn ọ̀sọ́ páwúsá ni wọn ẹ̀rí táwọn ará Ìlọrin náà bá fẹ́ sọ ti bá máa ń gbọ́ Ìlọrin ni wá ìlú ní ń jẹ́ Ìlọrin ẹ̀yàwó ni yín kéèmì àná tẹ́ bá ní ọmọ ìlú wo ni mí Ìbàdàn ni mí ẹ̀yàwó ni Yorùbá ni mí kí wá ní Ìbàdàn náà ni mí bí ẹ bá láwọn ará Ọ̀ṣun tẹ́ bá bí léèrè pé ìlú wo lẹ ti wá ẹ mọ̀ gbọ́ Ọ̀ṣun òsìlú ti ń jẹ́ Ọ̀ṣun ìpínlẹ̀ ní ń jẹ́ Ọ̀ṣun Ẹdẹ ìlú ni Òṣogbo ìlú ni Iléṣà ìlú ni Ẹ̀sà Òkè ìlú ni Ìkìrun ìlú ni Ìrágbìjí ìlú ni Ìwó ìlú ni Kúta ìlú ni Ilé Ogbó ìlú ni Ọba Àgbò ìlú ni Ìré ìlú ni Ìlá ìlú ni tó fi dé Ilé Ifẹ̀ ìlú ni ìlú kọ̀ọ̀kan ló wà báwọn ṣùgbọ́n orúkọ tó pa gbogbo àwọn ìlú nǹkan là ń pè ní Ọ̀ṣun. Ìbàdàn ni mo wà ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yà mẹ́ta iná ni wọ́n bẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n gbogbo àgbà pé Ilé Ifẹ̀ láti jáde iná ni àwọn ẹ̀yà Ilé Ifẹ̀ Ìjẹ̀ṣà ń bẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni Yorùbá ń bẹ̀ ń bẹ̀. àwa tá a wà nípínlẹ̀ Ọ̀yọ́ Yorùbá ni wá Ìbàdàn ni mí Yorùbá ni mí ẹ̀yin tẹ́ wá wà nílọrin Fúlàní ò fi ara wọn pamọ́ pé Fúlàní làwọn Tápà ò fara wọn pamọ́ Haúsá ò fira rẹ̀ pamọ́ àmẹ́yọ ọmọ àlẹ́ Yorùbá mo gbọ́ ọ̀rọ̀ kẹta nìkan sọ wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ nípa Ìlọrin àwa Ìlọrin náà ni wá Ìlọrin náà ni alẹ́ ìṣe Ìlọrin ẹ̀yà rẹ ni kò sọ Ìlọrin náà ni torí àwọn ẹ̀yà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ nírọ̀ Ìbàdàn ni ò lẹ́yà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Fúlàní ò sí ń Ìbàdàn Haúsá ò sí ń Sábò Yíbò ò sí ń bẹ́ẹ̀. ẹ̀yà rẹ ló sọ Fúlàní ò tijú láti pe rẹ̀ ní Fúlàní Ìlọrin bó ni Yorùbá tó wá nílùú ó ṣe wá máa tijú láti pe rẹ̀ ní Yorùbá. ilẹ̀ Yorùbá ní Ìlọrin Yorùbá ló sì ní Kwara àwọn ẹ̀yà míì náà bẹ́ Kwara àwọn Bàrùbá ń bẹ ń bẹ o àwọn Bàrùbá ń bẹ ń bẹ dáadáa tí wọ́n nílẹ̀ wọn àwọn Bàrùbá ń bẹ ń bẹ ọjọ́ tó sì pẹ́ làwọn àti Bàrùbá jọ ní ìbáṣepọ̀ ọ̀sẹ̀ tó ṣe Bàrùbá ló ṣàwa náà lọ́wọ́ Fúlàní torí àwọn Bàrùbá báwa náà ṣe ní ìlú ní orílẹ̀-èdè olómìnira Benin Republic táwọn Kétu ibi tẹ́ ń pè ní Port Novo lónìí ilẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ náà làwọn Bàrùbá náà ṣe ní ilẹ̀ dénú Benin Republic iná ní jẹ́ pé Bàrùbá méjì ló wà èyí tó fọ̀ sí Kwara àti tó fọ̀ sí olómìnira Benin Republic ṣùgbọ́n torí pé population wọn ò pọ̀ tó tàwa. Aláàfin wa lọ kí àwọn ọmọ rẹ̀ àwa ara wọn kàtà wá ń dìde ẹfúrẹ́tì àbí kí ni Emirate àbí kí ni wọ́n ń pera wọn ẹ̀yìn bá láàfin ṣe lọ wọn ọ̀dà kórógbá lẹ́nu yín èyí á máa bẹ̀bẹ̀ kó tó lọlé rẹ̀ àti pé nínú òfin wo ló wà yín òpònú akíndanidání nínú òfin wo ló wà o wípé Emir Ìlọrin kò lè wá kíyàn nìbàdàn kò lè lọ kíyàn lẹ́kọ̀ọ́ kò lè lọ kíyàn nílẹ̀ Ìgbò kò lè lọ kíyàn nílẹ̀ Haúsá nínú òfin wo ló wà àti pọ́wọ́ ta ni ó ti gbàṣẹ lé tẹ́mí àbáwá fẹ́ kí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àìjáde lọ kí àwọn èèyàn àgbà ti dé sí Emir ni àgbà ti dé ni tó tó di pé bàbá wa Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú wọ́n jáde láyé ṣé bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́lẹ̀ ńgbà wọn wà lọ́dọ̀ nígbà yẹn àbí gbogbo alẹ́ la mọ̀ pé nínú ipò tí Emir Kánò ó ju ti Emir Ìlọrin lọ tí Emir Kánò ìwà lọ káàkiri torí ẹlẹ́fẹ́ gbàgbà Emir jáde sọ́tàn tó tiẹ̀ tó ju gbogbo wọn lọ tó jẹ́ bàbá fún yín sọ́tàn máa ń jáde nígbà tá a jẹ Olúbàdàn sọ́tàn wá ọwọ́ ta ni ó ti gbàṣẹ o ipò ń fẹ́ wá kíyàn nìbàdàn o nígbà ń jẹ Aláàfin Ọ̀yọ́ sọ́tàn wá nígbà tá à ń jẹ bàbá wa Ọọ̀ni sọ́tàn wá ẹ má rí ibi sásí torí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ kàmáwé tẹ́ bá ń gbé nǹkan lórí social media pèsè ẹ máa ń sọ̀rọ̀ kẹ́ ẹ tó ronú ni ẹ ti sọ̀rọ̀ kẹ́kẹ́ yìí ó tó ronú so kò sí òfin tó ní ọba kan kó má lọ síbi kan níwọ̀n ìgbà tí èyí bá ṣe pé
èèyàn lọ dá wàhálà lẹ̀ àbígbà tálàfin wá lọ ògbẹ́lẹ̀kú gbọ́ bẹ́ẹ̀ ṣe wẹ́kọ̀mù ẹgbẹ́ gbọ́rọ̀ tí wọ́n sọ ń bẹ̀. torí náà ẹ̀yin akídanidání òpònú tẹ́ ń kọ ìwé tẹ́ ń kọ ọ̀rẹ́ dáradára ẹ padà lọ bá àwọn dáàdì yín wọ́n sọ fún yín pé ẹ̀gbọ́n wọn ó tún yín kọ́ tọ̀rọ̀rọ̀ tí yín ọ̀rọ̀ òpònú ni. torí bí èèyàn bá fẹ́ ṣe nǹkan èèyàn kọ́kọ́ wọn tá à ń pè ní fundamental right àní tá à ń pè ní fundamental human right ẹ̀tọ́ èèyàn gẹ́gẹ́ bí abínibí ọmọ Nàìjíríà eléyìí náà láti ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní mi ilé òjá sọ pé ẹ kọrí ìlú yín ẹ̀yin Yíbò ẹ kọrí ìlú yín torí pé àsìjọ ń jẹ́ Nàìjíríà ni ilẹ̀ yìí náà sọ pé gbogbo Yorùbá tí ń bẹ́lẹ̀ Haúsá ó yẹ máa lọ gbogbo Yíbò tí ń bẹ́lẹ̀ Haúsá ó yẹ máa lọ torí pé fundamental human right yẹn jọ ń bẹ fún wa nínú òfin Nàìjíríà right yẹn bíi 12 sí 13 ni right bá a lè gbé bíkíbi tó bá wù wá gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà èèyàn gba ìwé wípé ìwé la fi ń jọmọ Nàìjíríà ìjọba bá ti bí ọmọ láti máa sọmọ lọ́rùn fundamental right náà ni ẹ̀tọ́ abínibí pé ibi wọn ti bí bàbá mi ibi wọn ti bí mi ibi wọn ti bí ìran mi ìdínú torí ìdí èyí ọ̀rọ̀ tá ẹ̀ ń sọ ọ̀rọ̀ tí ò sí ń bẹ̀ ni lórí ọ̀rọ̀ Aláàfin lórí Sàó tí wọ́n lọ àti Jẹ́bà tí wọ́n lọ. Aláàfin ò lè wá sékìtì ó ní olórí yín. rárá o kí ló dé Sàláàfin ò lè wé Èkìtì ni. kò lè wá kí ló dé gbogbo Èkìtì láyé tóbi tó. kò lè wá kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. ẹ ṣe ìran nìran máa tọ̀ gbogbo Èkìtì mọ̀ pé Ilé Ifẹ̀ láti lọ kì í sọ̀yọ́. kì í rárá o kí ló dé ọkẹ kí ló dé. gbogbo Èkìtì mọ̀ pé Ilé Ifẹ̀ láti lọ kì í sọ̀yọ́ rárá àbẹ́dẹ̀mí òye so kì í sọ̀yọ́. èwo wà ní tọ̀yọ́ ńlẹ̀ Yorùbá. kò síbi tán yàn sí tán bá fẹ́ gbọ́ ìtàn ara wọn gan ogun ti kó wọn nígbà kan ó jẹ́ pé yes wọ́n tó padà wọ́n wá rí ìṣẹ́tù ni ogun ti kó wọn lọ́ngbà kan rí yes gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ní Ìlọrin Ọ̀yọ́ ló fà á Ọ̀yọ́ ló fà á bíi kíni Awúlẹ̀. sẹ́mọ̀ yes nígbà tí ó jọba tẹ́ kó gun lọ Ìlọrin tó yẹ kó ké sí ìran Yorùbá tẹ́jọ jẹ́ ìran Yorùbá tó ké sí wọn tó wá yá tí gbogbo ẹ̀ dàrú tán tó gun kó wọn gbà yẹn ogun adé tálàfin dé gbà yẹn àwọn Haúsá ló gbé lọ. ẹ dúró lọ́yà ọ̀rọ̀ yẹn wá fẹ́ bá mu ládé. Aláàfin ò ládé mọ́ kò ládé gbogbo àgbáyé mọ̀ gbọ́n gàdẹ́ ń sọ. kò ní adé ok látìgbà tó ti joyè mélòó lẹ rí kó dédé gbé adé sórí. fìlà náà mọ́ ń dé. fìlà ló ń dé. ṣé wàá lè lọ hun adé kan ní Ọ̀yọ́ ni. kò sí yóò délé Ifẹ̀ so ìtìjú pé òun ò lè lọ Ilé Ifẹ̀ báyẹn lẹ́ni tó sẹ́rí Ọ̀yọ́ ń gbà mí wọ́n á ní Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ wọ́n bìlífù pé wọ́n gbọ́n jura wọn lọ ní. bíi ti bò bàbá. nígbà tó joyè yẹn ṣe ló yẹ kó lọ bá Ọọ̀ni bàbá yẹn mà ládé bó ní ṣèṣe tí wọ́n ládé tí wọ́n máa dé adé ìṣẹ̀ǹbálẹ̀ tí bàbá ó mà ti gbógun lọ ń gbà kan kó dẹ̀ gbogbo ètò tán bá ní kó ṣe ń bẹ̀ kó ṣe ṣùgbọ́n ẹ̀wà ògbéraga mo tó tán mo mọ̀ tán òun ló fi ba ayé ara ẹ̀ jẹ́. bọ̀ nínú òwòye tèmi ṣáà lè sọ pé Aláàfin gbéraga sá àbáwọn kan náà ń kọ́ Aláàfin. ẹ máa gbọ́ gẹ́gẹ́ gbéraga. lọ́nà wo bàbá ṣe àbí ó lè ṣe èso olúwo ní kọ́. bólúwo bá tiẹ̀ kọ́ òun gangan ó gbéraga ni bíi ti bò. tí ò bá gbéraga èèyàn máa ń mọ ẹni tó jù lọ ni ó yẹ kó mọ ẹni tó jù ń lọ tí ò bá gbéraga òun náà gbéraga kò ṣe kò mọ̀ pé Ilé Ifẹ̀ ó ti wà kó tó di pé Ọ̀yọ́ ẹsẹ̀ dé ó yẹ kó mọ̀ ṣé kò mọ̀ pé ọba ti wá láti Ilé Ifẹ̀ wá rúùlù Ọ̀yọ́ ṣé kò gbọ́ náà tán rí ó yẹ kó mọ̀ so ìgbéraga ni lóòótọ́ Olúwo lè máa kọ àbídèmí òye ṣùgbọ́n wọ́n bá ní kí irú ẹ̀yẹn kó kí wọ́ bọ̀ náà tó yẹ kó náà lè tọ́ bọ̀ náà kó yẹ kó lè tọ́ bọ̀ náà it's not a kid ó kì í sọmọdé kì í sọmọdé ó yẹ kó yé lè yí ó yẹ kó pọlọ ẹ̀ lè sílẹ̀. a jẹ́ pé nǹkan tẹ̀ ń sọ ni kó yẹ kí Aláàfin lè wá sí Ilé Ifẹ̀. yes. ṣé wọn kò ní máa wò wípé ta ló fẹ́ wá bá nífẹ̀ẹ́ ṣé ò ní máa wò bẹ́ẹ̀. orísun ẹ̀ ní ẹni tán bá ti sọ pé yóò bá ní Ilé Ifẹ̀ lórísun ẹ̀ ní orísun méjì ok nígbà tí Ìbàdàn tó mọ̀ pé Ilé Ifẹ̀ ló ń ti lọ ṣé Ìbàdàn ojú Ọ̀yọ́ lọ. ṣé Ìbàdàn tó ju Ọ̀yọ́ lọ ní bàbá. ok ilẹ̀ ibi tí Ọ̀yọ́ wà yẹn wọ́n yà lù ní ogun ti kó wọn nílùú wọn níbi tán kọ́kọ́ ṣètù sí. lọ́yọ̀ọ́. ibi tán wà yẹn wọ́n yà lù ní. ok gbé kàtẹ́ bọ́ sí ibi tó kéré tẹ́ bá wo nǹkan tó ń lọ lóde òní náà wàhálà yẹn tẹ́ bá wo báyìí irú wọn yẹn náà tó bọ̀ fẹ́ kírètì àwọn Fúlàní yẹn
láti pé kán wá máa jẹko nílẹ̀ Yorùbá bíi tìbò. tàbí kán wá máa yọ á lẹ́nu nígbà tó Olúwo bá sọ pé ìran bàbá òun ní Fúlàní tó ní ká máa bọ̀ nílùú ok irú Aláàfin tó yẹ kó parapọ̀ máwọn Yorùbá tó kù pé ẹ gbọ́ ó láti lé àwọn wọ̀nyí sẹ́yìn tí ó sì yẹn náà ṣé tó bá ti yá ságbára ẹ̀ máa ka agbára ẹ̀ ò ní ká wàhálà yẹn mọ́. kí ìsìnfà ló mú Aláàfin. ṣe rí torí ẹni tí fá bá mú gbogbo nǹkan máa ń tùbà túṣẹ ni. ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín lórí àwọn bàbá wa tán náà dáfà Aláàfin kọ́lọ́n kó yọ wá kọ́lọ́n kó dẹ̀ kó wà mọ́ sí ó yẹ kán lè rí náà rí nínú Ifá pé ẹni ìgbésẹ̀ tó máa gbígbẹ̀yìn ni bíi tìbò bàbá. pé yóò bà nǹkan jẹ́ tó bá ti débẹ̀. Aláàfin ti ń bà nǹkan jẹ́. ó pọ̀ jù ó pọ̀ jù ó pọ̀ jù ó pọ̀ jù gbogbo ìtàn ẹ̀ tó wá ń tàn káàkiri sẹ́mọ̀ pé ká ní pé ó gbọ́wọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé ayé ò ní gbọ́ ìtàn ẹ̀ wọn dẹ̀ ní máa sọ̀rọ̀ ẹ̀ wọn ní máa sọ̀rọ̀ ẹ̀ ọ̀tìgbà tí ò gbọ́wọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé wọn ìtàn ẹ̀ fi ń tàn káàkiri. Aláàfin ṣe kinní kan mo fẹ́ ka ìtàn mọ́lẹ̀ sí mọ́mọ́ ẹ mọ̀mọ́ ṣe lágbọ́dọ̀ náà Aláàfin ṣe kinní kan mo fẹ́ ka ìtàn mọ́lẹ̀ kékeré sí i tó dáa nípa parí. Ọọ̀ni ó lo gbòǹgbò nǹkan microphone ó wá fún Aláàfin wá fi sẹ́yìn báyìí ó wá mú mi. sẹ́mọ̀ pé mo fẹ́ sọ nǹkan kan fún yín lẹ́nu ẹni tí inú ẹ̀ ò bá ti mọ́ wọ́n sì máa ń ṣe nìyẹn tẹ́ bá dójú agbo ibì kan ẹ̀ dá wọn mọ̀ yàtọ̀ ńbẹ̀ àbídèmí òye ẹ̀ mọ̀ wọ́n yàtọ̀ ńbẹ̀ tẹ́ bá lọ ibì kan ẹ̀ mọ̀ wọ́n yàtọ̀ ńbẹ̀ àbídèmí òye láàrin àwọn lọ́balọ́ba inú ẹ̀ ò mọ́ ni. ní Aláàfin. yes inú ẹ̀ ò mọ́ ni tínú ẹ̀ bá mọ́ ó yẹ kó mọ̀ pé bàbá ni Ọọ̀ni jẹ́ sí òun kò lè sí nǹkan tó lè sọ pé kó ṣe òun bọ̀ nígbà tínú ẹ̀ ò mọ́ òun ti rò pé bóyá wọ́n fi nǹkan sára microphone yẹn ni inú ẹ̀ ò mọ́ ni tínú ẹ̀ bá mọ́ kò ìyẹn ò kì í ṣe. Olúwo tí ẹ ń sọ àwọn ọ̀rọ̀ kan Olúwo ní kò sí ọba tó tó ní ọba tó ju lọ́lẹ̀ Yorùbá. ẹ̀yìn á ti mú gbó lẹ́mọ̀ occasionally mo máa ń sọ categorically igbó ò lè jẹ́ kẹ́ni yẹn ní làákàyè láéláé àti mọ́kúnmọ́ èèwọ̀ ọba tó bá ń fa sìgá láàrin ìgboro sọ́ba ni láyé àtijọ́ wọn ni wọn kì í rẹ́rùn òjijì mọ̀mọ́ wọn àìrí ibi tí wọ́n bá ti jẹun. láwọn ọba. rárá a ti ní àṣà yẹn nílùú mi bí o. ọba yóò ní jẹun lójú èèyàn. láyé ọba ìjẹun lójú èèyàn. láyé. àìsí ń bẹ̀ láì bá wọn dá sí báyìí ní Aláàfin Ọ̀yọ́ ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé ikú bàbá yèyé ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kwara lákọ̀ọ́kọ́ wọ́n dé ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak kí wọ́n tó ṣe àbẹ̀wò sí ọba ti ìlú Jẹ̀bà àìsí ń bẹ̀ láì bá wọn dá sí o kábíyèsí Ọ̀wọ́adé sọ àwọn kankan ní ààfin kábíyèsí ti ìlú Jẹ̀bà ẹ wo ilẹ̀kùn o nípa ti ọ̀rọ̀ tí ikú bàbá yèyé sọ níbẹ̀ àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ó yá o ẹ jẹ́ ká gbọ́ bó ṣe ṣẹlẹ̀ níbẹ̀. Ọ̀yọ́ ló ní Jẹ̀bà ò ní bàjẹ́ o àjọṣe yìí náà pẹ̀lú kábíyèsí ní ọlọ́ọ̀lọ́ ní tú o. mo kí gbogbo àwọn tájọ kọ̀wọ́ rìn wá láti ìlú Ọ̀yọ́ náà ẹ ṣeun gidi gan kábíyèsí olóko ẹ ṣeun. mo kí gbogbo ẹ̀yin ọmọ ìlú Jẹ̀bà. àdúró tí kábíyèsí o ìlú Jẹ̀bà ò ní bàjẹ́ o ìlú Jẹ̀bà ò ní tú láṣẹ ìgbà ègbó mọ kébí egbò ẹyẹ mọ kébí ẹyẹ o ọmọ ènìyàn mọ fọ́ọ̀mù bí ọmọ ènìyàn lọ́wọ́ tọwọ́ àlàbóṣù gbogbo nǹkan mèremère yọmọ wọ̀lú Jẹ̀bà ẹ ṣeun gidi gan.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.